lórí awuyewuye tó ń lọ nílùú Ìjẹ̀bú pẹ̀lú oyè Awujale àti Wasiu Ayinde àti àwọn ọmọ Ìjẹ̀bú tó ń bára wọn fà. Bàbá Adébáyò tí wàá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ o. Wọ́n ní ìwọ tó bá jó lórí ẹbí ẹrù ńlá ló fẹ́ rù o. Wọ́n dẹ̀ tún ní ìkànnà àwọn lára ìdílé àwọn tó ń jọba. Wọ́n pe Bàbá Adébáyò láàrin ọ̀sẹ̀ láti ṣàlàyé gbogbo bó ṣe ń lọ fún àwọn dẹ̀ ṣàlàyé fún pé wá Ọlọ́run ló máa dì mú, kò sẹ́ni tó fẹ́ dì mú. Lẹ́yìn bí àwọn alágbára oríṣiríṣi tí oríṣiríṣi ń bá wọn fà lábẹ́ aṣọ tí wọ́n lè fi hàn jẹ́ pé ìrírí wọn là ń rí ń ta àárín bọ́n ṣe ń dán wọn lo mọ́tò ńláńlá. Bàbá Adébáyò ṣàlàyé pé ìjàmbá tó ń bá wọn lábẹ́ aṣọ wọn ó ju ń tà ń rí sójú o. Ẹ̀jẹ̀ àgbọ̀ ìkùnrẹ́rẹ́ là lé ìlẹ́nu Prophet Segun Adebayo. This is CrossBlogXTV. Don't forget to subscribe, like and share. Hold steadfast to your Baba, own. They've made you the head of the family, they will soon kill you. Head of the family. family. Head family. Head of the family, they will soon kill you. When When there is fight, they'll come to your house for settlement. When this one cause trouble, they will call you. Mama tó yìí ti wàhálà kan ló máa ṣẹlẹ̀ ọmọbìnrin máa ti lọ fọwọ́ ìwọ náà wọ́n máa pa ẹsẹ̀. Any trouble, they will call you. Mama This tó one pa is ẹ́. the police, they will soon kill you. Wọn tó bá tètè du ẹ̀mí ẹ̀ kó sàṣàlà. If you don't run for your life, they will soon kill you. Òṣùká tó rù tó jẹ́ pé òṣùká olórí ẹbí yẹn wọ́n máa wọ̀ ẹ́ lọ́rùn. That load that you are carrying as head of the family will soon probably sink you. Ẹnìkan sẹ́ndì bíṣọ̀ ó sẹ́ndì ó pè mí sà ló bá ó ní ọmọ ṣẹ́fù tù wà ṣẹ́fù kìíní kan tó ń jọba ọba Ìjẹ̀bú Òde ṣẹ́fù wà lórúkọ fámìlì yẹn Fágùwà ó ní ọmọ Fágùwà kìíní kan bàbá òun ni olórí kìíní kan ẹjọ́ ẹ máa fàdúrà ran bàbá ẹ máa fàdúrà máa ran dáàdì mi lọ mo ní dáàdì ẹ ti kú ẹ máa múra ṣe bẹ́ẹ̀ fẹ́ jọba ló ní bẹ́ẹ̀ ni ìdílé wa lọ bá kan àwọn tó máa panu yín pọ̀ ẹ má lọ wọnú àdúrà kẹ máa ní ẹni prophet níbì kan wo sọ fún dáàdì ẹ lórúkọ ẹ ó ní aláàjì kìíní kan aláàjì ok ẹni bá yín du adé náà aláàjì náà lòun aláàjì akọlù aláàjì Muhammed tó ti darúgbó tó ti kú tiẹ̀ bẹ́ẹ̀ o pé kò lè dá ẹ lóhùn báyà lọ wá Jésù rí. Bàbá ẹ bo ẹbí ẹ fẹ́ jọba ẹ ti rógo ilé ọba ilé idà ni. The house of a king is the house of sword. Ilé ọba. The house of the king is the house Ilé of idà sword. ẹ rò pé ilé ìgbádùn ni. I think it's the house of enjoyment. Ilé ìbínú. It's the house of anger. Ilé ìjà. The house of fights. Ilé ẹgbà. The house of king. Ẹ wo bí. Look here. Ilé ẹ̀gún. The house of curse. Ẹ̀gún. Curse. Ẹ̀gún. Curse. Ìbílẹ̀ ọba mo ti wá. From the Mo mọ lineage ojú of the mo king. bá tù kí n tó débi mo dé. I know what I went through before I got here. Ojú máa rí gan ẹ ṣáà ní sùúrù fẹ́ mi. Dúra ẹ. Just fight for your own Ó life. sọ tá fún yín ni o. Fight for your own survival. Ẹ pọ̀rùkọ Jésù. For the name of Jesus. Gbogbo ẹni tó ń fẹ́ gbẹ̀mí mi. Whosoever that want to take away my life, Ohun tó ṣe nípa tèmi. whatever he or she has done concerning me, Jẹ́ kó yí lé lórí. let it go back to sender. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ àṣẹ. Kí ló mú kí àwọn Ṣádákì àwọn Hébérù mẹ́ta dúró? Kí ló mú kí Dáníẹ́lì dúró? Praise the Lord. Hallelujah. So a ti bìlífù pé tí a bá ti ṣe ìyà máa jẹ wá ẹ jẹ́ àkókò jẹ̀yà yẹn. Ẹ jẹ̀yà yẹn ó lérè adùn lèèyàn máa fi kó. Yorùbá ní tá a bá fẹ́ jẹ́ òṣókó ká jó ṣókó. Ṣókó ṣaka ni ò dáa. Agbóná fọlọ́run díẹ̀ tó bá ti ní ìdí gangan wàá tún sáwá sọ́dọ̀ Ọlọ́run tó bá ti tó lè wàá padà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn politician yín èyí tó bí ọmọ tó rìn dì ló pọ̀ jù bẹ́ẹ̀ gbọ́ lé ní. Gbogbo àwọn politician yín tẹ́ ẹ rí tó ń wọ agbádá tó ń ṣe kí ló fà á?
èrè iṣẹ́ burúkú tó ń ṣe kí ni tó ń jẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ kàn ń wá gbádá yẹn o, ìbànújẹ́ tó wà nínú ọkàn èèyàn míì ó kọjá bẹ́ẹ̀. Ẹ dúró nínú Kristi náà, ẹ dúró fún Ọlọ́run. Ẹ dárúkọ àwọn tá a sọ sínú epo gbóná, àwọn tá a kàn wọ́n ní oníkọ̀ọ̀kan wọ́n ní ṣùgbọ́n kan máa ń kàn wọ́n bíi ti Jésù kan sọ òun kan sórí òun kodò. Níbo ni àwa kí wá ní tiwa ti ṣe wá jẹ́? Nǹkan kan ṣẹlẹ̀ sí mi lọ́wọ́ nísìnyí. Ṣé màá máa torí òtítọ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́, torí òtítọ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́, ká má wàá lè sọ òótọ́ mọ́, ká má wàá lè sọ òótọ́ mọ́. Èmi ò mọ Jésù tá a gbàgbọ́ sí yìí o, èmi ò mọ irú ọmọ lẹ́yìn tí à ń ṣe. A lè sọ òótọ́ ká máa wá pampa òótọ́ ká máa pampa irọ́ ká máa no. Èèyàn ń lara èèyàn, ó lọ gbìmọ̀, ó ṣe ìgbìmọ̀ burúkú, ẹgbẹ́ lágbájá yìí lọ kóòtù. Kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run ló ń tì wọ́n ni, ó dẹ̀ ń ṣe àìdáa. Ẹ wo, èmi ò mọ gbàgbọ́ tẹ́ ẹ gbà ó, àdánù. Ó ṣe nínú ayé. Lórí ẹ̀ bẹ́ẹ̀ ìwà ọ̀rọ̀ yẹn kò ṣe kí ni sínú ayé ẹ̀. Tá a bá fẹ́ gbóná fún Ọlọ́run ẹ gbóná, tá a bá dẹ̀ fẹ́ tutù ẹ tutù, tẹ́ ẹ bá fẹ́ rìn nínú ìgbàgbọ́ ẹ rìn tòtítọ́, bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ ní ẹ kúkú kúrò. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Bàbá wa Kẹ́hìndé Ọlá, Ọlọ́run sọ nǹkan kan fún bàbá yẹn pé Kẹ́hìndé Ọlá pátá nìkan ni kò kù sí díẹ̀, pátá nìkan lọ ṣe nǹkan báyìí fún mi. Bàbá yẹn wá sọ fún Ọlọ́run pé ohun tí màá fi ṣẹ́ ogun yẹn nìyẹn o. Ó ní táwọn èèyàn bá rí òun wọ́n máa sọ̀rọ̀, Ọlọ́run ní kó jẹ́ kán sọ̀rọ̀. Bàbá yẹn wá lọ ṣe kinní yẹn, àwọn èèyàn wá rìkọ́ọ̀dù bàbá yẹn, wọ́n wá gbé síta. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kíkà gèsì ẹ̀. Ayé àwọn kan mà ti ń bàjẹ́ báyìí, gbogbo àwọn tó kíkà gèsì ẹ̀. Ẹ ṣọ́ra, ìrìn àjò ìgbàgbọ́ ohun tó léwu ni. Tó o bá fẹ́ jẹ́ ti Ọlọ́run jẹ́. Ó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan, bàbá kan pè mí sẹ́yìn gbà ó lẹ́ skisa. Ṣẹ́rí ohun tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ó ṣẹlẹ̀ sí Paul o. Ó láwọn tó ń bá Paul rìn, àwọn ló ń yẹ̀yẹ́ Paul o. Àwọn ló ń ba Paul jẹ́ o. Ó ní ẹ lè máa ba iṣẹ́ èṣù jẹ́. Kẹ wá ní nànànà, ó ní bàbá ẹ túraká. Iṣẹ́ èṣù tẹ́ ń bàjẹ́ ni, àwa gan mọ̀ pé ń ba iṣẹ́ èṣù jẹ́ lórílẹ̀‐èdè. Èṣù gbọ́dọ̀ láti lo àwọn tó bá yí yín ká sí yín. Kí lẹ fẹ́ gbà mbẹ́? Bàbá kẹ́ ẹ bọ́ síwájú kẹ́ ẹ máa sunkún, wọn ò ní yí padà, èṣù ló ń lò wọ́n lọ́wọ́. Ènìyàn Ọlọ́run, igbákejì bàbá wa yìí ó sọ fún mi bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́, àwa mọ̀ pé Ọlọ́run ń gbénú yín. Ẹ fi wọ́n lẹ́ o, ohun tó ń ṣẹlẹ̀ sí Pọ́ọ̀lù ló ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́. A ní fẹ́ jẹ́ olóòótọ́ fún Kristi. Nígbà tí Jésù bá jó lóòótọ́, kí ló dé tá a lè jó lóòótọ́ pẹ̀lú ẹ̀? Ó ṣe nínú ayé. Where? Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Ọlọ́pàá kan wá bá mi, ó ní bàbá wo la máa ń wò yìí? Ó ní bàbá, ó ní mi ò gba bribe rí. Ó ní wọ yóò gba bribe rí. Ọ̀gá ọlọ́pàá ni ó. Ó ní bàbá, ó ní mi ò gba bribe rí sẹ́ẹ̀. Ó ní mi ò gba àbẹ̀tẹ́lẹ̀ rí sẹ́ẹ̀.
ó ní ẹskísà ju sálárì mi nìkan gbogbo owó tó ń gbà lọ́wọ́ àwọn onímọ́tò tó ń gbà lọ́wọ́ àwọn tó ń bá kóde tó ń bá pín èmi ò ń gbàṣẹ́ bàbá mo dúró lórí òótọ́ mo yó ọmọ 3 ni mo bí gbogbo wọn ni graduate owó tí mò ń gbà ìtorí Kristi Jésù olùgbàlà first class làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá jáde mi ò dúró sí ẹ̀yìn aláìṣòtítọ́ wọ́n yàn mí tí àwọn ọ̀gá kan ní gọ́ọ̀mẹ̀ntì kí n máa gáìdì wọn kí n máa ṣe ADC fún wọn bàbá tí wọ́n bá gbówó wá màá ní mi ò fẹ́ sálárì mi ṣe kí ni ó ní bàbá ó lóun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí òun fi ògo fún Ọlọ́run lénìí ìtorí òtítọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run dẹ̀ ń ṣe kí ni ó dẹ̀ dìde fún ayé òun kọ́ ilé 2 ó ní kì í ṣe sálárì òun kọ́ ilé 2 pé kò yé òun ó tún búra sẹ́ẹ̀ ó tún kábì kan nínú Job ó tún fi búra fún mi pé bàbá mo dúró ti Ọlọ́run sà òun ò ní bá wọn dalẹ̀ Ọlọ́run ìgbà tó òun máa rìtáyà òun ò mọ̀ pé àwọn èèyàn mọ̀ òun ó ní state tí wọ́n ti gbé òun lọ ṣiṣẹ́ tí wọ́n gbọ́ pé òun fẹ́ rìtáyà náà wá ó ní nínú retirement òun ra brown new motor wọ́n wá fi ta òun lọ́rẹ láwọn tó ń dúró tì torí òtítọ́ lẹ́ni yìí kò yẹ fún ẹ̀wọ̀n àwọn alágbára yẹn ṣáà sọ pé ẹni yẹn máa ṣẹ̀wọ̀n sẹ́ẹ̀ ó ní ó dẹ̀ ṣẹ̀wọ̀n òun tún lọ ń ba níṣẹ́ ẹ má wọ̀rì Jésù olùgbàlà gbé yín pamọ́ ni ó máa tó ṣe kí ni torí Kristi ó lẹ́ni yẹn ó jáde ó lẹ́ni yẹn ńlá ni ó níbẹ̀ tí wọ́n kó ba àwọn alágbára gbógun tì í ó nígbà tóun máa rìtáyà ó bá gbé mọ́tò títú ó ló gbé wá bá òun alágbájá ẹ dẹ̀ dúró tì mí ẹ lè ṣe kẹ́ ẹ má wá wò mí lóde tá a lè jẹ́ olóòótọ́ ẹ wo bí ẹ̀yin bàbá wa lẹ máa ń sọ pé àtẹ̀yìn ìyá wa yìí wọ́n ní bá a gúnyán nínú ewé bá a ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yọ àṣekè ní àlàáfíà ni. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ.